الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ويرغبوا بأنفسهم عن نفسهم ذلك لأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطعون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا ما كتب لهم عمل صالح إن الله لا يضيع أجر إن الله لا يضيع أجر المحسنين. Ọlọ́run tó bá Nábì Muhammad bí ẹ bá ṣe pé Ọlọ́run lọ́rùn ànábì ń sẹ́ni yóò tì lẹ́nu láti wí. Yóò tì lẹ́nu láti wí torí yóò fẹ́ rò pé ṣèṣe pé ń para mi nílé. Àmọ́ ó ti pin lẹ́nu yìí pé bá lè jí máa ń fi ra ilẹ̀. Gbogbo tí n bá ti ránṣẹ́ sí olùkọ́ òjíṣẹ́ fàṣínáàbí máa tó mọ̀ fún ààrẹ. Máa kúrò ní ahọ́nù Màdínà. Wọ́n ní ọ̀tọ́ sí àwọn ará Màdínà. Wọ́n máa ń hẹ́lẹ̀ àti gbogbo àwọn tó ní Màdínà ká. nínú ilé àárọ̀. Nínú àwọn Arab, àwọn wandering Arabs, àwọn tẹ́ máa dáná jẹ kí àwọn alágbára aró oko. Ayẹ̀tẹ̀ kọ́lọ́fù ar-Rasulillah. Kí wọ́n máa sépa ìwà ìṣe ìgbésẹ̀ ànábì Muhammad. Ẹ̀kúnmọ́lá. Whatever tí ànábì bá ń ṣe àbí ń sọ àgbọ̀fọwọ́ sí tẹ̀bí jẹ́sùn náà bẹ́ẹ̀ àlìkáwọ́ wàlìfẹ́ wàlìkàrà. Ẹ̀kúnmọ́lá. Ó lè sọ iṣẹ́ ọ̀rọ̀ ó lè má sọ kó ṣe ó lè má ṣe ó lè má sọ àmọ́ kí wọ́n máa ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa sọ̀rọ̀. Máa kúrò ní ahọ́nù Màdínà tí wọ́n máa ń hẹ́lẹ̀ من الأعراب أن يتخلفوا عن رسول الله. Wọ́n gbọ́dọ̀ sépa kò gbọ́dọ̀ yapa iṣẹ́ Ànábì Muhammad. ولا يرغبوا بأنفسهم عن نفسهم. Ẹnìkan kò gbọ́dọ̀ fẹ́ràn ara rẹ̀. Kò gbọ́dọ̀ fẹ́ nǹkan kan fúnra rẹ̀ ju Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ذلك بأنهم لا يصيبهم ظمأ. Pẹ̀lú tàwáwí ni o, wẹ́pà tó bá gbìyànjú tó ṣe bẹ́ẹ̀ yóò máa gbúrò gbẹ ni kò ní gbẹ. لا يصيبهم ظمأ ولا نصب. Kẹ́yìn bá tẹ̀lé àṣẹ yìí yóò máa gbúrò ìnira ni kò ní kà á. ولا مخمصة في سبيل الله. Ẹgbẹ́ ebi ń pààyàn ni ebi ò ní pa á. لا يطعون موطئا يغيظ الكفار. Àwọn arìmọ́ ìlọ́láwọ̀ náà ń lọ mí náà dó ìròyìn lẹ́yìnlá. Wọn ò ní rí pàtàkì lè kọ́ pọ̀ tó kọ́ sẹ́ẹ̀tì sí wọn tó kọ́ máa náwó sí wọn tó kò ní tu wo irun ara kan lára wọn. Ilé kùtù ọ̀rọ̀ ilé yìí tó máa lọ kà wọ́n ilé àkótí balẹ̀ wọn máa lọ sọ́ọ̀lì ọlọ́wọ́ fi ṣe àdìpẹ̀lẹ̀ orí ẹ̀sán dáadáa fún wọn ọlọ́wọ́ fi kọ́lẹ̀ torí pé ìnìlá aláyò dé wọ adìrànlọ́ ọlọ́wọ́ ìrìnlá orí dáadáa àwọn ẹni rí láre kí la fẹ́ mú lára ayà.
nínú àyà yìí ẹni tí ó máa tẹ̀lé èèyàn tí ò ní ṣèpa rẹ̀ yóò nífẹ̀ẹ́ sí. máa máa ń ké hóbù nàbí. tọrọ fọtò mọ̀lá. ó di mẹ́ni. wà máa máa ń ké fọ́ àtù nàbí. ènìyàn lè fẹ́ ẹlòmíì kọ́mọ́tẹ̀lé. mo fẹ́ràn rẹ̀ bá ọmọ lè bá lòdì. mo fẹ́ràn rẹ̀ àmọ́ ẹlòmíì máa kọjá lọ ẹ máa bọ̀ yóò fẹ́ràn yín dáadáa má bóyá kò dé sáré àyè. kò sí ilé dànù. ó di mélòó. méjì. Jazakumullah shaykhan. bàbá àmì yàtọ̀ tó Rasulillah. ọ̀tá ti lọ́wọ́ fún wa. ó ní mẹ́ta. wà má tàmàrà. ìṣòwò ní wọn bẹ́ẹ̀ ó ní mẹ́rin. fọ́ọ̀pìlà. والاقتداء بالرسول هذا مفعنا له إما قسم في مبالا النبي نسي إن الله لا يضيع أجر المحسنين إن الله لا يضيع أجر المحسنين قصة تبوك لرئيس عليه صلى الله على محمد. أما قصة فعوان وكي تفسير كواسي wọ́n àfà wọ́n yí padà wọ́n lọ kó láró ń sí ọlọ́run kó lọ ní alẹ́nàbí yìí alẹ́bìnà Abdul Muttalib ọ̀pọ̀lọpọ̀ alẹ́bì ní mí olùkọ́ sílùú dún bẹ́ẹ̀. ọlọ́run tí ń jẹ́ fún yín parọ́. ìwáyé ń gbà mí aṣáájú ọmọ lọ ẹnì kọ́ wàá bẹ̀yìn gbẹ̀bọ̀jẹ́ yóò máa dáǹgì àwọn èèyàn géńtì aṣáájú nìyẹn wọ́n sì ṣòro mọ̀ yóò difficult láti mọ̀ wọ́n bẹ bẹ́ẹ̀ kan ní lárun sí ọlọ́run sallallahu alaihi wasallam. wọ́n wá ní ẹ̀ gbọ́dọ̀ ṣe pàǹtà lẹ́bi sí ẹni tí ò ní ṣèpà àyàn tí ò mọ̀ ṣe báwọn afọ àwọn ṣe máa wọ sọ̀rọ̀ gbogbo wa nísìnyí aṣọ àfihàn àdájẹ àgbà báwọn àdájẹ àgbà ṣe máa ń rìn gbọ́ ọ̀nà báwọn àdájẹ àgbà ṣe máa ń jẹ nǹkan ànábì ṣe máa ń ṣe báyìí bí ṣe kù wá ṣe máa ń ṣe yìí. ká máa tẹ̀lé ohun tí ọlọ́run ká fẹ́ràn ànábì ọ̀rọ̀ yẹn ní. sallallahu alaihi wasallam. ọgbọ́n nínú ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ òfin kọ́ yìí mọ́gbọ́. ọ̀rọ̀ òfin kọ́ yìí ọ̀rọ̀ ọ̀fẹ́ lélẹ́yìí ọ̀dà ọ̀rọ̀ òfin ní ọ̀dà. àyàrá fún ọlọ. àyàrá fún ọlọ. ọ̀dà tó ànábì Muhammad òfin ní. lọ́wọ́ alẹ́ ẹsẹ̀ tòró wù igbá yìí pé ikú ń tún. sallallahu alaihi wasallam. tàbí ní kí wọ́n fi tẹ̀lé mi. Ìbúnilá tẹ̀lé ń fi ọlọ́run tòótọ́ fàtẹ́bí ó ní ẹ̀tẹ̀lé mi. يحببكم الله يحببكم الله يفعل ويغفر لكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. ìwà bí fẹ́ràn yín nìkan yọ̀gẹ̀fẹ́rẹ́ làkún dùnú bàkú ìwà forí ẹ̀ṣẹ̀ yín yín fi jì yín torí èmi ni gàfúrú ràyìn ó lọ pa ìfẹ́ ọlọ́run pọ̀ mọ́fẹ́ ànábì. sallallahu alaihi wasallam. ìmọ̀ràn tọ́ àtòrọ̀sùn huwa nafsu da'wati ta'at. sallallahu alaihi wasallam. أيادكم الله أيادكم الله حفظكم الله. kí ló kú ọmọ ẹgbọ́. أيادكم ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب àfọ̀dọ̀rọ̀ sí. أن يتخلفوا عن رسول الله. ẹ má ṣe pátá lómi ń ṣe àwọn ọlọ́wọ́ kí lànàbí ń ṣe. àlejò ọ̀gbìn rasul. ẹjẹ jáde wá bẹ́ẹ̀. iṣẹ́ oṣù ọlọ́run ẹ béèrè pé bó lànàbí ń wù láwọn ojúmọ́ kí ni àwọn ìṣesí rẹ̀ ojúmọ́ nínú àwọn iṣẹ́ oṣù ọlọ́run ní ìbádà ṣẹwárí ìbádà ọ̀ranyàn yìí ń hàn kákìrún wákàtí márààrún kákìrún kágbó àwẹ̀ Ramadan káyọ̀ sàká ẹni olówó ọlọmọkà àwọn àdúgbò wa ní àwọn sẹkàn níra wọn wẹfà tí ẹni tí ò ní sẹpà ànábì Muhammad bóòlù ànábì ń sọ pẹ̀lú wíkìrì sọlá tó ní
bóòlù ànábì ń ṣe pẹ̀lú sọ̀látù fàjì bóòlù ànábì ń ṣe pẹ̀lú àwọn nàwáfíìlì ba'da sọ̀látù mafruda bóòlù ànábì ń ṣe pẹ̀lú ọrẹ títa làǹgbọ́ yìí pẹ̀lú ọrẹ títa làǹgbọ́ bí tí àfọ̀ mọ́níwù fi kí ó sí ọlọ́run وكف الندى تحكي السحاب متى وكف الندى تحكي السحاب متى همت وكف الندى تحكي السحاب متى همت وكف الندى تحكي السحاب متى همت ọ̀rẹ́ ó fi ọlọ́gbọ́n lànà bí ṣe tọrẹ الله عليه وسلم ìyá kan mú aṣọ ọ̀hún ó wá ní mo fẹ́ kí mo mọ̀ wọ́sọ̀ ọkàn mi ò tó balẹ̀ ó wá gbàsọ̀ òun lọ́wọ́ rẹ̀ ìtìrámọ̀lá wọ́n sì dé jòkó kan wọ́n wá dé jòkó kan àdábì àṣàrù kan wá sọ ànábì ó nílò ń sọ ọlọ́run ọba ọlọ́run bí ọkùnrin lásán ànábì bá gbọ́ sí kọ́lọ́ bí ó sì gbọ́sọ̀ yọ wá gbé fún un wọ́n ní ìwọ tó ọmọ pé èèyàn ò ní bí ní nǹkan fún yàn ó ní wàláyé máa ń sa alùpùpù ìlà àrẹ́tò ayẹyẹ fún nà káfàní. nítorí bèrè lọ́wọ́ ni pé aṣọ ìyànjú mi ti mú kọ́dá kó ṣe pé aṣọ òun ó fi sí ní. السحاب متى ẹni tí ó ṣe pa nábì tí ó kẹ̀yìn sá nábì òun ni ó wo bá nábì ṣe ń tọrẹ. sallallahu alaihi wasallam. nígbà wọn ṣe ìyàwó Fatima. sallallahu alaihi wasallam. ọmọ ọ̀kan tó kọ́ lórí. aṣọ ẹyọ kan náà lọ́wọ́ ní aṣọ òkò tí ó fi sí Fatima lọ́lé ọkọ wọ́n wá ń ṣe ìyàwó ní Madina lọ́dún àwọn ìyàwó dì wọ́n ní góòlù wọ́n ní gbogbo ẹ̀ tẹ́tí tó kalẹ̀. wọ́n wá dá ìṣò tá àwọn ṣe òun bá rà kan gbogbo àṣà àdéjò kó tà nẹ́bí rẹ̀ sáì wọ́n bá rà kan wọ́n bọ̀ wá ẹ̀gbọ́n tí wí ni oníràhímọ́lọ́wọ́ máa ń yára hàmú ní ọlọ́pàá kẹ́ni ọba kẹ́ni rahimọ́lọ́wọ́ máa ń yára hàmú ní lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì ìfara ní sẹ́sẹ̀ lẹ́ẹ̀kan ẹlẹ́gbẹ́ ní ìjọba wọlé. ọ̀hún nìkan ní ìtọ́lẹ̀ fi ṣẹ́sà tó lè tó dùn máa ń dáná àáyà tó bọ́ sínú ọkọlẹ̀ ànábìnrin láti náà lòlù bí rẹ̀. láǹtà náà ló mọ̀ bẹ́rọ̀ àtà tó fòkó lè máa tó fòkó. lè rí bírà dáláyé bírà tó fẹ́ dáwọn ò lè rí dá àfi kí wọn náà mú inú tó nífẹ̀ẹ́ sínú kó o fi ṣe tọ́lọ́. àlẹ́ ìbá lọ gbé aṣọ ẹyọ kan tí òfin sí Fátímà lọ́dẹ ọkọ ọwọ́ gbé fún bára. sallallahu alaihi wasallam. òbí kí wọ́n á kàn mọ̀ sí nàìjíríà aṣọ ẹyọ kan tó òfin sọmọ òfin gbé fún bára. àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n wá ń bọ̀ wá fi Fátímà ṣe yẹ̀yẹ́. àwọn èèyàn mo sọ lọ́sìn wọn wá lọ bá bá ti tí bàbá rẹ̀ máa ṣe ìlú ní ọlọ́run ló pa aláṣẹ kó ti bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam. ọmọ tí wọ́n ti tọ́ láti ilé ẹja mú wà síbẹ̀ ní àkálùkọ́ tọ́mọ rẹ̀ bọ́ ọba mọ́mọ́ lọ bá títọ̀ bí ọ máa ń ṣe hànàhànà kọ́ láti ilé ni. sallallahu alaihi wasallam. wọ́n gbọ́dọ̀ kalẹ̀ wọ́n kó síbi ìkó sọ́wọ́ òde alágbó láti lé. ẹ̀yin ló sọ ọlọ́run. àtàrà mọ́kànlá ìrìnàmọ́lá máàdàlá jìbìrì kan dé. Allahu yukiruka salam. Inna rabbaka yukiruka salam. ọlọ́run ọba rẹ ni máa kí ọ torí èmi ọlọ́run náà ló fi ṣe yìí gbọ́ àṣọ àlàrí yìí látàlí gánà fi ṣe. الجود بالنفس الجود بالنفس إذن البخيل بها àyà yìí kẹ́dùn. أكرمكم الله àfàbùrù rashid. نعم ìmọ̀ sẹ́pa oṣù ọlọ́run ẹni tí ò ní sẹ́pa nábì lẹ́ni ọ̀fẹ́rẹ̀ ọwọ́ awó ìwà ọ̀la nábì wù. nípa títọrẹ má jẹ́ ọgbọ́ sọ́kàn rẹ pé mi ò ní rèṣù dàábù. bẹ́ẹ̀ni ẹ̀rọ mọ̀ pé àbí wọ́n sàmọ́lì wọ́n. níjọ́ tí ibú bá ya kò ní yanu ìsùn rẹ. má ṣe pọ́n sí ọlọ́run nípa àwọn nàwáfì. bá a ṣe ń ṣe yìí nìsín bá a nábì ṣe ń ṣe. sallallahu alaihi wasallam. nínú àwọn àgbọn tí ọlọ́run ni má ṣe pa rẹ̀ má jọrọ rẹ lójú. má máa rìnrìn. واقصد في مسجدك واجدد في صوتك إن أنكر الأصوات لصوت الحميد sallallahu alaihi wasallam.
عليه وسلم من محمد فيكم طلع نبي صلى الله عليه وسلم ẹ̀yin lẹ́kọ̀ọ́ yìí tànà náà aṣọ rẹ̀ ò yàtọ̀ yàtọ̀ صلى الله عليه وسلم ẹ̀gbẹ́ òtò ṣe tayọ rẹ̀ ò yàtọ̀ صلى الله عليه وسلم ojú òdo èmi ni صلى الله عليه orí وسلم máa ń yẹ pé wàkàmútà tàhákáwún òun ní صلى الله عليه وسلم wọ́n ń bẹ náà ṣe gbogbo òun ní sinú àwọn ọmọ dáadáa dúkọ yìí èyí tí a máa bọ̀ lọ́la tá a dìde fún tá a bọ̀ wọ́pọ̀ yìí. bẹ́ẹ̀ ó jù wá lọ. ولا تمش فوق الأرض إلا تواضعا فقم تحتها قوم منهم منك أرفع Adam sọ fún kàlẹ́ àrùn ilá tàwádùá nínú àwọn nǹkan tó fi ní sèpà nàbì Muhammad òun ni tàwádùá rọ ẹgbẹ́ fáwọn tó tẹ̀lé ọ rọ ẹgbẹ́ fáwọn ilé rẹ láwọn obìnrin rẹ rọ ẹgbẹ́ fọ́kọ rẹ mọ́tò bá tiẹ̀ dúró mọ́tò àbẹ́bí yìí sàkọjá ọwọ́ akọjá lára ọkùnrin kan obùrẹ́wà àwọ̀dù àbíkámù ọ̀rọ̀ ọdún rí ọwọ́ rí ọmọbìnrin kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ alùmọ̀dà àtò hasina òun wá yáàyì bí ẹgbára lẹ́gbẹ̀ẹ́ àbùkámọ̀ àti ààrẹ. ṣe wá rí èyí tí ò yáàyì yìí ní wọ́n lọ́mọbìnrin ní wọ́n ń kí ìṣẹ̀ tó náà sì fara lẹ̀ fún wọn wá ní wọ́n ní ìṣẹ̀ àdébí sọ wá lọ wọn kọ̀ fẹ́lẹ́ eléyìí àti lẹ́gbẹ̀ẹ́ inú òkèèrè àwọn. ó tún lọ ó tún bọ̀ ọwọ́ ni wẹ́yìn ọ̀gá wọ́n ti dúró ti irú eléyìí. ọ̀yá ìfà ó ní òun lọ ìfọ̀nà kan lọ lókè. ilé ojúṣe ọlọ́run ní aró hàlà ilé àdábì ọlọ́run yìí sá láyé ṣe tó ń bá wọn orí bóun ṣe dúró tì ó rí pé bóun ṣe wà tó rí wà pẹ̀lú òun gbogbo ọkùnrin tó bá yáàyè tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ní máa ń fi mú ṣe fàárí sí i tí ń sọ ni pé ọ̀ọ́bì bẹ́ẹ̀ ti lè kẹ́ rí ẹ̀ nírú ìyàwó yìí irú tí ń ṣe òun ó wọ̀ ṣáàkì ní dúpẹ́ fọlọ́run fọlọ́run sì ní ìtàwọn ọ̀rẹ́ náà àgàgà. sọ wá lèmi náà bí mo ṣe farabalẹ̀ tí mo jẹ́ ọmọ ṣe gbogbo ohun tí ń ṣe o sórí mi ṣe ń ṣe mo bá yín ṣe lérí àwọn fàmọ́ gbà yányán ni mà. èmi náà ṣe sùúrù mo pé ibi o pín mi sínú ọwọ́ ní tọ́wá jẹ́ wíbẹ̀ ní pé àṣàkírù wàsọ́bìrù fílìbì ànínàtì káàpẹ̀. ẹni tí ń dúpẹ́ orí ọlọ́run àtẹni tó gbà pé ṣé bó ṣe pín tèmi nu mo fara mọ́ máa méjèèjì ó ṣe wà láti jẹ́ ńlẹ̀ ní. bàbá bákàtà àbúlé ìdúpẹ́ ni. gbogbo mi wá sínú mi yóò tọ́ bábára rẹ lónìí ìyàwó kan bẹ lábẹ́ rẹ kò sí ntọ́ fẹ́ ọmọ kan bẹ lábẹ́ rẹ kì í sí ntọ́ fẹ́ wọ́n bínú sẹ́pẹ̀lẹ̀ bàbá sẹ́pẹ̀lẹ̀ ọkọ̀ rẹ ní ọmọ jẹ́ ọmọ lábẹ́ ọkọ̀ kan kò sí ntọ́ fẹ́ ìwọ́n sì jẹ́ lẹ́sìn ó ṣe sùúrù kọ́kọ́ fi ẹni. لا إله إلا الله لا تمشي فوق الأرض إلا تواضعا. ẹ̀dùnkún bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sípa nẹ́bì níbi ìdìyàfà gbígbàlejò alẹ́bí àgbàlejò rẹ wọ́n pa. sallallahu alaihi wasallam. alẹ́bí ó ṣe àlejò ju ẹni tí. tó nà lejò gan lọ. àyà wà látàmú dẹ́nà àìlẹ́yìká ìlànà mọ̀tálẹ́ yìí àzúwájá. la ilaha illallah. ìgbà alẹ́bí fẹ́ àgbàlejò ọ̀rọ̀ àlọ́ yáwó lọ́dọ̀ Yahudi. ẹ̀yin tó ń ṣe ọlọ́run ọ̀rọ̀ yìí sọ ẹ̀gbọ́n kò wá má fi èmi lọ́sọ̀rọ̀ sí ó sì parẹ́ mẹ́jọ parẹ́. tí o fi parẹ́ ìjọ máa bẹ o lè balẹ̀. Yahudi yìí wá gbọ́ ń ṣe ọlọ́run wa ní sanwó mi bẹ́ẹ̀ làwọn ará rẹ̀ máa yáwó tó wọ́n sanwó. sẹ́yìn náà mọ́tò wá wà ń bẹ̀ wọ́n bá sọ̀rọ̀ lọ́dà sí àníbi wọ́n ní máa lọ ní yahoo mọ̀ máa lọ. ọgbọ́dọ̀ tí ń sọ sí ọ ni ó ní bẹ́ẹ̀ ni ọ sọ fún un ni pé mọ sọ̀rọ̀ báwọn mọ ọ wàá dájú kọ èmi pé wọn náà má jẹ aláìyámọ̀sán. sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. Muhammad sallallahu alaihi wasallam. Muhammad òun ni yẹ́sì gbogbo ìṣòro ayé. tá a bá tẹ̀lé ayé yìí
tá a ṣe tàkálù bí àṣepa gbogbo ń tá a bá gbọ́ tà lẹ́bi ń ṣe àyẹ̀wò sì máa ṣe. pẹ̀lú ògbó ọlọ́run. Ahmad. Wọ́n fẹ́ sì yẹ wọ̀ lónìí. الأول المدين ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله. ẹni àgbọ̀dọ̀ ṣe kó ń ṣe ọlọ́ ọ bí bínú lèmi náà fi bínú má bínú. ó ṣàfihàn orí ìlàsí. ẹ wà wọn àlàjì àgbà bàbá wọn àlàjì àgbà. رحمه الله تعالى أنيم. ṣé tó ní wọ́n sọ ẹ̀ka gidi ọgbọ́dọ̀ máa gbẹ́ gidi yẹn. أيادكم الله أيادكم الله رحمه الله ṣé تعالى wá rí أنيم. yẹn ṣe rí ìtàwọn òun wọ́n rí jù bẹ́ẹ̀ lọ́nà olè. رحمه الله تعالى أنيم. ó ń sọ ọlọ́run tó kó pẹ̀lú Aisha. sallallahu alaihi wasallam. má ṣe pa nù má ṣe pa bá ti ṣe pa yes alábìdí yes. ìyàwó ni wá kọjá ó wá ní assalamu alaikum assalamu alaikum assalamu alaikum ìdí ń jẹ sáàmù ní alwailu walhana. àìsàn kan tí ò gbóògùn kọ́ máa bọ́ alẹ́bí wá ní wà lẹ́yìn Aisha wá dìde Aisha wá sọ wà lẹ́yìn kan láàánà wọ́sà láàánà láàánà ọmọ bọ̀ ní báwọn obìnrin jọ ń ṣe máa ṣe. ọwọ́ ni kí wọ́n máa bọ̀ kí alẹ́bí ní Aisha ṣe sùúrù ó ní ìránṣẹ́ ọlọ́run ọ̀gbọ́n tí ń sọ fún ọ oníṣègùn òsì pé mi náà sọ fún un pé àtòun náà lédè kí ọ tọrọ fún mi kọ́ máa jẹ́ tiẹ̀ náà. Muhammadu ní yes torí pé torí wọ́n lè fi ìwọ̀sí kàn ìwọ̀sí tí wọ́n fi kọ́ òun tó ọba gbà mára déédéé tó kù tó fi rójú tó ọ̀rọ̀ ẹ̀ láyé. òun wá sàgbákò tiẹ̀. Hafizakumullahu shaykhahu ó ti rí ìkórè ń bọ̀ kò sì fẹ́ rè wọ́n kàn. owó sí ma. ìwọ̀n fẹ́ tí ó ṣe fún ọ tó tí ń fi àlátùrẹ́ òfin lé ló fi lọ́sí kọ́ńtrọ́ọ̀lù. sàrà rẹ̀ àti náà ló sì gbé àfikún oníṣòro eléyìí. sàrà rẹ̀ sì gbé àfikún torí pé àdáwò ní yóò wá sọ̀kùn fún àdáwò ní fún ọ. ọba wa ní ṣe ayé tàkàlìlà fún. عن رسول الله ní sẹ́pà ó sí ọlọ́run ọ wà ṣe sùúrù. wọ́n yára ìjà burú ẹ̀jẹ̀ kó mi yíò. ó sì gbọ́dọ̀ rán kankan fúnra yín kẹ́ ẹ bá fi fún sí ọlọ́run lẹ̀. wọ́n fẹ́ lu Abubakar ní case study. wọ́n ká mọ́ wọn nìkan ká máa kó ìkú lọ lọ́dún. wọ́n lọ ṣe Hafizakumullahu shaykhahu. wọ́n lọ yín síra ẹ̀yin tó sí ọlọ́run. kálukú ti lọ ọ̀sán yẹn kẹ́lá anábì wá bá Abubakar pé òun lọ anábì ọlọ́run ní kò wọ́n lọ Madina asúnfọ̀ ya Rasulullah anábì lọ tẹ̀lé mi wọ́n wá lọ lójú ọ̀nà tẹ́ ń lọ yóò dùn wájú yóò dùn lẹ́yìn yóò sá lọ wájú anábì ní èsè máa ní aláàkà tamshi wara'i wa khalfi tamshi amami wa wara'i sa'atan wa khalfi sa'atan ọkọ̀ ọwọ́ sílẹ̀ tó ó tún bọ́ sẹ́yìn ó ní bẹ́ẹ̀ ni ó ní àkàṣà tọ́lá àwọn tí wọ́n mọ bọ̀ wá lẹ́yìn tí wọ́n fẹ́ mú wa lágbára wo ò ní ká èmi ni kí wọ́n kọ́kọ́ mú. sọláàrí tí n tó fi ń wọ́ wájú tí n fi lọ wájú ni pé wọ́n àkàṣà àrọ́sà àwọn tí n ti máa ń dúró dé èèyàn lọ́nà tí wọ́n yọ sí yàn lógìgì èmi ni pápákọ̀ ṣe. wọ́n fẹ̀mí wọn ẹ̀yẹ́ gbọ́dọ̀ fẹ̀mí rẹ̀ díẹ̀ ní ànábì bẹ́ẹ̀ náà lọ́wọ́ kí mo rí ní orí sísẹ́wù rẹ̀. bẹ́ẹ̀ náà lọ́yẹ̀ kọ́mọ kí wọ́n rí sí bàbá rẹ̀. bẹ́ẹ̀ lọ́yẹ̀ kọ́mọ wọ́n rí sí bàbá rẹ̀. Ànábì Abubakar ní fìdá li Rasulillahi ummi wa khalati. فداء لرسول الله أمي وخالتي ومالي ثم ما كسبت يدي ونفسي ومالي ثم ما كسبت يدي. Allahu akbar. wọ́n tẹ̀lé ara wọn mùsùlùmí gbọ́dọ̀ fi ẹ̀mí wọn wé ewu ọkọ̀ Ànábì Muhammad. ààrẹ ni yóò mú ẹ̀.
sallallahu alaihi wasallam. Ọgbọ́dọ̀ fẹ́ mi yíyà kí ẹ kí nǹkan kọ́ mọ́sà nẹ́bì kọ́ máa fẹ́ yín. Àdàkọ́lá, o ní yòókù rẹ̀ mọ́tíkà tí bá ti dà ní àwọn yẹn o. Ìyáwó ti ha. Dákun fi rẹ̀ sí nílẹ̀. Ìdájú márùn-ún. Ìwà kò ká gbọ́ sẹ́tù. فداء رسول الله وأمه وخالته ونفس الأماني ثم ما كسبت يدي. Ẹ wo nǹkan ọ̀kan náà obìnrin kan nínú àwọn àǹsọ̀. Wàlẹ́ yẹn ti àbúrò mo fẹ́ tú. Ẹ̀yin yẹ fún mi láyà yìí. ولا يرغبوا Ọgbọ́dọ̀ fẹ́ gàgà kó wá fi tirẹ̀ ṣe tànẹ́bì. Obìnrin kan náà nínú àwọn àǹsọ̀rù ọkọ rẹ̀ lójú ogun pẹ̀lú ànẹ́bì ọmọ rẹ̀ lójú ogun. Ọkọ kú sàn. Ọmọ kú sàn. Wọ́n wá darí wọn lọ́kọ̀ rí òde ọmọ rí òde ó ní sànẹ́bì sí nǹkan kò sànẹ́bì. Sallallahu alayhi wa sallam. Wọ́n á ní nǹkan kò ṣe ó ní àrùn ní Sallallahu alayhi wa sallam. ẹjọ́ ìgbésí ìbí kó ń ṣe ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Ìwà máa dúmta hayyan fal-musibatu jalan. Ìwà Muhammad bá ń dín bẹ gbogbo mùsùlùmí tí náà yóò wù tó lè wù kọ́ wà láyé kò sí nǹkan kan. Kò séwu mọ́. Ẹ̀fẹ́ tọ́ lágbára. Ọwọ́ ní ẹni yóò tọ́ bá wá ṣe bẹ́ẹ̀ tíjà náà fi jòkó sọ́kàn rẹ̀ láàárọ̀ máa kùn. Gbòní pẹ́. ولا نصب Kálukú bá ń túbọ̀ sí han tí ò ní lè ولا مخمصة wàlá nasabun. Bí kálukú bá ń kíbò sí ìṣòro àrùn lónìí àrùn lọ́la kò ní bá wọn. ولا مخمصة في سبيل الله. Ebi ò ní pa á sì wà lásìkò ebi. Kò sí ní mọ̀ fún àti yọ sọ́bsídì. Ìṣó ẹ̀wọ̀ àwọn afá ìdí mẹ́lẹ́ mi wọn nu wọn ni ó sì wá ní ọ̀wọ́ wá lọ wọn kàn kéwò ọ̀mọ́ àbí ọmọ rẹ̀ ọ̀rọ̀ yé fún òun ló ti hàn sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Wọ́n ní hàn sallallahu alaihi wasallam. Àwọn afá ní lọ hàn ọ́ lè gbọ́ ìyá dàbí rẹ̀ lọ́dọ̀ àwọn ṣéwù wọ́n á fi ìsápàṣẹ ọmọ ní ọmọ kéwù. Ọmọ ìwé òkú fẹ́ẹ̀lì má. Òjò wa máa lọ dákun. Ànábì náà ló sallallahu alaihi wasallam. Gàrí rẹ̀ wà wálé. Wọ́n lè bí rẹ̀ àbí máa ń tàbí ẹ̀kọ́ wà lọ́rùn. Ọmọ ìwé lọ́rin bá má jà ó gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ولا نصب ولا مخمصة في سبيل الله. Ìwà ìwúnsí ọlọ́run ọgbọ́dọ̀ sépa ìṣesí oúnjẹ ọlọ́run. Ẹ̀yin àbá ọgbọ́dọ̀ sépa mẹ́sẹ̀pa rẹ̀ níbi ìbádà. Àwọn kan bẹ nísìnyí wọn òkú òkú lẹ́kàtẹ́ ìfájìlì mọ́. Wọ́n lè kí Mákà, kì í ti sàrà Mákà. Àwọn kan wọ́n pè wọ́n ní ìlàrí yóò. Láàyè. Lẹ́yìn kọ́lọ̀ lọ́wọ́ ta'ala wọ́n fẹ́ kọ́ kọ́lọ̀ mẹ́sì. Nínú ayé ní ìdíkẹ́ Yorùbá náà bí jákèjáde. Ayé àwọn ọmọ kẹrò ní èdè ààyè ṣe. Tó Yorùbá náà bí jákè náà láwọn mẹ́sì. Ogun wa ti fẹ́. Ẹlẹ́ni ọ̀pẹ̀lẹ̀ ẹ̀yìn ọgbà rẹ̀ rájà bù yọ wọn ẹni tó gbà rárá kí ló wọ́n wọ̀. Ọba yẹn mọ́tà jùlọ bẹ̀rù ọlọ́run. Ìfẹ́ oṣù ọlọ́run kásẹ̀ àlẹ́tìdá òbí níbi ìwà rẹ̀ níparí. Wàlẹ́tìdá òbí àkàlẹ́kì kásẹ̀ pẹ̀lú ìṣesí wa kámọ̀sẹ̀ parẹ̀ bẹ́ẹ̀ ọba wá ṣe é bẹ́ẹ̀ yẹn bá tẹ̀lé dáwì kò ní rẹ́bi kò ní ròǹgbẹ kò ní rí ṣòro kò wá ní rí ìnira láyé ọwọ́ á rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ sáré o. Ẹ̀yin ìyá ìmọ̀ràn mi rèé. Ẹ dákun ẹ gbọ́ o. Ẹ̀yin ìyá. Kálukú ìfi ń bá ń ṣe kó fi hàn mẹ́ẹ̀ láti sìn yín. Bẹ́ẹ̀ ti wáyé máa wọn lọ́wọ́ wájú rẹ̀ bẹ́ẹ̀. Náà bá ti ń bọ̀ wá, à ń bọ̀ wá dáńsà kẹ́ni ẹ má wà mọ́ lọ́wọ́ ṣe rí mi gbogbo ẹ̀jẹ̀ nìsí. Ìkànnì ń ṣẹlẹ̀ ní ìparí. Nígbà téèyàn kú tí wọ́n ń jábí bàbá rẹ̀ tóbi. Ṣé tó máa lọ wú òkú jáde? Ṣe rí mi nǹkan lọ. Kí ń lọ bí pé kí òbí kọ̀ọ̀kan ọmọ bàbá kọ̀ ìyá kọ̀ọ̀kan ó mójú tó bẹ́yìn rẹ̀ ó ṣe dáa. Má dàrin òun àti bàbá rẹ̀ rú.
kí bàbá náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tó ń bá ń ṣe fún ìyá rẹ̀ lójú